yọwọ́ kúrò lọ́rọ̀ Nàìjíríà torí agbésùnmọ̀mí kò mọ ìyàtọ̀ láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì, gbogbo èèyàn ni wọ́n ń pa. Àwọn agbébọn jí àwọn obìnrin 9 ṣekú pa èèyàn 5 míì nípínlẹ̀ Sokoto. Iṣẹ́ olóṣó ni wọ́n fi wọ́n ṣe o, kì í ṣe nẹ́tíwọ́kì tí wọ́n ń parọ́ mọ́. Ọ̀dọ́mọbìnrin 15 gba ìtúsílẹ̀ lóko iṣẹ́ aṣẹ́wó l'Ondo. Wọ́n tún sọṣẹ́ láabi wọn o. Àwọn agbésùnmọ̀mí sọná sí àgọ́ iléeṣẹ́ aṣọ́bodè Kebbi ṣekú pa òṣìṣẹ́ kan. Ọ̀dájú ọkùnrin kan rèé o. Ó gún ìyàwó rẹ̀ nígùnkúgù pa dojú ikú lásìkò aáwọ̀ èdè àìyedè àríyànjiyàn tó gbóná jẹnjẹn tó wáyé láàrin wọn nípínlẹ̀ Adamawa. Ìjọba àpapọ̀ jẹ́jẹ́ gbígbé ìgbésẹ̀ wíwá ojútùú ọ̀nà àbáyọ bí ìjọba ilẹ̀ UK ṣe ka àwọn ìpínlẹ̀ àríwá òkè ọya gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tó ń kojú ewu ètò ààbò tó mẹ́hẹ̀. Àràfá ọdún tó ń bọ̀ àjọlọ gbogbo wa ni o, pẹ̀lú bí àjọ alálàájì ṣe kéde àdínkù owó ìrìn àjò lọ sí Mẹ́kà lọ́dún tó ń bọ̀. Àṣírí ọ̀rọ̀ rèé o, àwọn ohun tó yẹ kí o mọ̀ nípa bí Chukwuma Soludo tún ṣe wọlé gómìnà ìpínlẹ̀ Anambra lẹ́ẹ̀kejì. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ sọ fún Trump kó yọwọ́ kúrò lọ́rọ̀ Nàìjíríà torí agbésùnmọ̀mí kò mọ ìyàtọ̀ láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì, gbogbo èèyàn ni wọ́n ń pa. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ń fa awuyewuye lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí, èyí tó ní í ṣe pẹ̀lú ìkéde ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump láti wá gbé àwọn kìrìsìtẹ́nì Nàìjíríà níjà látàrí ìṣekúpani tó ń wáyé níbẹ̀. Ọba Ládọjà dá sí ọ̀rọ̀ náà lásìkò tó gbàlejò ààrẹ ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì PFN Bíṣọ́ọ̀bù Francis Wálé Òkè ní ààfin rẹ̀ ní òpin ọ̀sẹ̀ yìí, nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump fi kàn wọ́n pé wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì ní Nàìjíríà pẹ̀lú èròǹgbà àti pa wọ́n run. Ọba Ládọjà ní àwọn agbésùnmọ̀mí kò mọ ìyàtọ̀ láàrin àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì nígbà tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ láabi wọn. Ó ní àwọn agbésùnmọ̀mí máa ń rí gbogbo èèyàn bí ẹni tí wọ́n lè ṣe ìkọlù sí láì yọ ẹ̀yà tàbí ẹ̀sìn kankan sílẹ̀. Àtẹ̀jáde kan tí akọ̀wé fétò ìròyìn fún ọba aláyé náà Adéọlá Olókò fi léde lọ́jọ́ Àìkú Sunday wá rọ àwọn ọmọ Nàìjíríà láti dìde kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti gbógun ti ìwà ìgbésùnmọ̀mí títí tó fi máa di ohun ìgbàgbé. Ó ní ọ̀pọ̀ èèyàn ní àwọn agbésùnmọ̀mí ti dá ẹ̀mí wọn légbodò tí ọ̀pọ̀ dúkìá náà sì ti ṣòfò lórí àwọn ìkọlù náà. Ó fi kún pé ọ̀pọ̀ àwọn ẹbí pàápàá obìnrin àtàwọn ọmọdé ní kò nílé lórí mọ́ látàrí ìkọlù àwọn agbésùnmọ̀mí. Ọba aláyé náà wá pàrọwà sí ààrẹ Donald Trump láti yọwọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ó ní pé àwọn agbésùnmọ̀mí kò mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́sìn kan sí òmíràn. Ìdí nìyí tí òun fi ń rọ ààrẹ tó jẹ́ ẹ̀ka kan láti pàrọwà sáwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n ń bínú lásìkò yìí láti fi ọwọ́ wọnú nítorí ìpele tí Nàìjíríà wà báyìí sì máa di ohun ìgbàgbé. Àrọwà Olúbàdàn yìí ló ń wáyé lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump fẹ̀sùn kàn pé àwọn alákatakítí ẹ̀sìn Islam ń pa àwọn Kìrìsìtẹ́nì lọ́nà àìtọ́ ní Nàìjíríà. Lára ẹ̀sùn tí Trump fi kàn ni pé ìpànìyàn náà ń wáyé lójúnà àti pa àwọn Kìrìsìtẹ́nì run, tó sì ní pé Amẹ́ríkà kò ní í fọwọ́ lẹ́rán láti máa wò ó kí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ máa tẹ̀síwájú. Trump ní òun máa kó àwọn ọmọ ogun Amẹ́ríkà wọ Nàìjíríà lójúnà àti ṣe ìdádúró bí wọ́n ṣe ń pa àwọn Kìrìsìtẹ́nì. Àmọ́ ìjọba Nàìjíríà sọ pé Amẹ́ríkà kò ní ìmọ̀ kíkún lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ọ̀rọ̀ tí Trump sọ yìí ló ti ń fa awuyewuye káàkiri Nàìjíríà. Bí àwọn kan ṣe ń ṣe àtìlẹ́yìn fún Trump ni àwọn míì sọ fún Trump láti ṣe pẹ̀lẹ́ lórí bí ó ṣe máa dá sí ọ̀rọ̀ ààbò Nàìjíríà. Àwọn kan ní ohun tó yẹ kí Trump ṣe ni láti ṣe ìrànwọ́ fún Nàìjíríà láti gbógun ti ìwà ìgbésùnmọ̀mí tó ń bá Nàìjíríà fínra, kì í ṣe láti dúnkokò tàbí gbógun ti Nàìjíríà lọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Àwọn agbébọn jí àwọn obìnrin 9 ṣekú pa èèyàn 5 míì nípínlẹ̀ Sokoto. Ó mà ṣe o, ó ti wá dójú ẹ̀ báyìí. Kò dín ní èèyàn 5 tí wọ́n fìdí ikú wọn múlẹ̀ jí àwọn obìnrin 9 gbé sá lọ lẹ́yìn tí àwọn agbébọn ṣèkọlù sílùú Bàgájì níjọba ìbílẹ̀ Isa nípínlẹ̀ Sokoto. Àwọn aṣèkọlù náà tí wọ́n gbàgbọ́ pé wọ́n jẹ́ olóòótọ́ sí gbajúmọ̀ olórí agbébọn Bello Turji ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sí abúlé náà lógúnlọ́gọ̀ lọ́jọ́ Ẹtì Friday sínú ìbọn bolẹ̀ dáná sun ọ̀pọ̀ ilé. Olùgbé ìlú sọ wípé ìkọlù náà ló pẹ́ fún bíi ọ̀pọ̀ wákàtí, èyí tó mú kí ọ̀pọ̀ àwọn olùgbé ìlú sá lọ
sínú igbó tó súnmọ́ ìtòsí fún ààbò. Àwọn olùgbé ìlú tó dojúkọ ìpayà ìbẹ̀rùbojo sọ wípé àwọn agbébọn yadé lórí ọ̀kadà alùpùpù lóru ọjọ́ Ẹtì Friday ṣekú pa èèyàn 5 tí wọ́n sì jí àwọn obìnrin 9 gbé sá lọ. Ẹni náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó sọ wípé àwọn àṣekọlù náà ya wọ ìlú láti apá ẹkùn ìlà oòrùn tí wọ́n sì ṣèkọlù sí àwọn. Àwọn fìjìláńtẹ́ náà gbìyànjú láti gbógun ti àwọn àṣekọlù náà ṣùgbọ́n tí ipá wọn ò ká àwọn agbébọn náà. Àwọn ikọ̀ elétò ààbò kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Ọ̀gá ọlọ́pàá kan ẹni tó ní kán forúkọ bo òun láṣìírí fìdí ìkọlù náà múlẹ̀ ṣùgbọ́n kò sọ nípa iye àwọn tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Gbogbo ìgbìyànjú láti kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto Ahmed Rufai ló já sí pàbó. Wàyí o, ìjọba ìbílẹ̀ Isa ti ṣàpèjúwe ẹ̀sùn tí wọ́n fi kan alága rẹ̀ Sharehu Kamarawa gẹ́gẹ́ bí irọ́ aláìjẹ́ òótọ́ lórí ìtàkùn ayélujára pé kò kọbi ara sí ìtanilólobó ṣáájú ìkọlù náà. Nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, ìgbìmọ̀ ṣàpèjúwe ẹ̀sùn náà gẹ́gẹ́ bí ìgbìyànjú láti bà orúkọ alága jẹ́ àti láti yẹpẹrẹ ìgbìyànjú ètò ààbò. Àtẹ̀jáde náà ṣàlàyé pé ìjọba ìbílẹ̀ náà gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó lẹ́yìn tí wọ́n gba ìtanilólobó. Lójú ẹsẹ̀ ni wọ́n darí ikọ̀ fìjìláńtẹ́ lọ ságbègbè náà tí wọ́n sì tún ta àwọn àjọ elétò ààbò yòókù náà lólobó. Ìjọba ìbílẹ̀ náà jẹ́ kó di mímọ̀ pé òun ti yọ olórí elétò ààbò tó wà lágbègbè náà tí wọ́n sì fi ẹlòmíràn rọ́pò rẹ̀ láti lè mú kí ètò ààbò àti ìdásí gbópọn sí i. Kamarawa nínú ọ̀rọ̀ rẹ̀ ti fi ìfarajìn ìṣèjọba rẹ̀ múlẹ̀ láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá àwọn aráàlú àti nípa pípèsè ohun èlò epo àti àwọn ohun kan míì fáwọn elétò ààbò. Ó rọ àwọn olùgbé ìlú láti yẹra nípa gbígbé àwọn ìròyìn òféègè káàkiri tó lè ṣàkóbá fún ikọ̀ elétò ààbò tàbí dídá ìmọ̀ ìjìnlẹ̀ ìtanilólobórú. Iṣẹ́ olóṣó ni wọ́n fi wọ́n ṣe o, kì í ṣe nẹ́tíwọ́kì tí wọ́n ń parọ́ mọ́. Ọ̀dọ́mọbìnrin 15 gba ìtúsílẹ̀ lóko iṣẹ́ aṣẹ́wó l'Ondo. Àdúpẹ́. Ó kéré tán àwọn ọ̀dọ́bìnrin 15 tí wọ́n fi ọgbọ́n àrékérekè fàmọ́ra tàn jẹ́ wípé kí wọ́n wá ṣiṣẹ́ àmọ́ tí wọ́n ní wọ́n fi wọ́n ṣe òwò nàbì ní iléeṣẹ́ ọlọ́pàá Ondo ti gbà sílẹ̀. Àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo Olúṣọlá Àyànládé fi síta lọ́jọ́ Àìkú Sunday ló sísọ lójú ọ̀rọ̀ náà. Bákan náà ló ṣàlàyé pé ọwọ́ síkùn àwọn ọlọ́pàá ti tẹ àwọn afurasí tó ń fi àwọn obìnrin náà ṣe okòwò nàbì. Àtẹ̀jáde náà tún ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá Ondo ti ṣàwárí àwọn olókòwò nàbì ọ̀hún tí wọ́n gbajúmọ̀ bí ìsànà ẹlẹ́ta tí wọ́n máa ń kó àwọn ọ̀dọ́bìnrin ṣiṣẹ́ olóṣó nígbà tí wọ́n ń díbọ́n pé àwọn fẹ́ wá iṣẹ́ fún wọn pàápàá lórí ayélujára. Àyànládé ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá náà tó wà fún ìwádìí nípa àwọn ohun ìjà olóró àti àgbékalẹ̀ ààtò ló gbéra láti tan iná wádìí sí ìṣẹ̀lẹ̀ náà ní kété tí àwọn kan fi ẹ̀sùn náà tó wọn létí. Bí wọ́n ṣe gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ní àwọn òṣìṣẹ́ tá à ń pè ní SWAT mú ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Jayéọlá Joshua ní àdúgbò Alágbàká nílùú Àkúrẹ́ pẹ̀lú èèyàn 2 mìíràn. Bákan náà akitiyan ti ń lọ láti mú àwọn afurasí yòókù tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ wọn. Èyí sì ṣe àfihàn akitiyan iléeṣẹ́ ọlọ́pàá láti dáàbò bo àwọn aráàlú. Àwọn èèyàn ọ̀hún ló máa ń ṣèlérí asán pé àwọn yóò gba àwọn ọ̀dọ́bìnrin náà ṣiṣẹ́ tó lówó lórí púpọ̀ tó sì jẹ́ pé wọ́n ń dágbọ́n sàkámàǹjẹ wọn ni. Lára àwọn iṣẹ́ tí wọ́n sì máa ń fi ń tan àwọn ọ̀dọ́bìnrin náà jẹ ni iṣẹ́ ṣíṣe ọmọ ọ̀dọ̀ nínú ilé, iṣẹ́ pínpín oúnjẹ lágbo àríyá àti lílọ sókè òkun fún iṣẹ́ àjẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá fi kún pé ní kété tí àwọn dé ìlú Àkúrẹ́ àwọn èèyàn 15 tó kó àgbákò àwọn ikọ̀ afiniṣòwò nàbì náà ní ọwọ́ tẹ̀. Àwọn ọ̀dọ́bìnrin náà sì ló wà láàrin 20 ọdún sí ẹni ọdún 26. Àwọn ọ̀dọ́bìnrin ọ̀hún ni wọ́n kójọpọ̀ sínú ilé kan ní àdúgbò Alágbàká tí í ṣe ibùdó tí wọ́n ti ń fi àwọn obìnrin náà ṣiṣẹ́ ibi ọ̀hún. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti wí, ó ní yàtọ̀ sí pé ìgbésẹ̀ ọ̀hún kò fún àwọn èèyàn náà láǹfààní láti yan àwọn ọ̀dọ́bìnrin ọ̀hún jẹ. Ṣé ni àwọn afurasí ọ̀daràn náà tó ń lo ìlàkàkà àwọn ọ̀dọ́bìnrin náà láti ṣiṣẹ́ fún wọn jẹ. Ó fi kún pé ìtẹ̀síwájú ìwádìí fi hàn pé wọ́n tún tan àwọn ọmọbìnrin náà jẹ láti máa fi fọ́tò àti fídíò ìhòòhò wọn ránṣẹ́ kiri. Àwọn fọ́tò àti fídíò náà ni wọn yóò sì padà fi ṣọwọ́ sí àwọn oníbàárà tó ń wá ẹni tí wọn yóò bá lò pọ̀.
ìkan nínú àwọn afurasí tó ń hùwà ọ̀hún ni a gbọ́ pé ó ń gba èyí tó pọ̀jù nínú owó tí wọ́n bá pa wọn yóò sì máa díbọ́n pé ètò orí ayélujára lásán ni àwọn ń ṣe ìyẹn networking wọ́n ń fi èyí tú àwọn èèyàn jẹ ṣì wọ́n lọ́nà wọ́n sì ń daṣọ́ bo iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe. Bákan náà ni àwọn ọlọ́pàá gbọ́ pé wọ́n dìídì gba ilé tí wọ́n ń lò fún iṣẹ́ tó lòdì yìí ni kí wọ́n lè rí ààyè tí wọn yóò fi máa ṣiṣẹ́ ibi náà. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti wá pàṣẹ kí wọ́n wá ẹni tó kọ́ ilé náà wá láti wá sọ ti ẹnu rẹ̀. Ṣé kíkó àwọn èèyàn jọ fún ohun tí kò tọ́ láti ibì kan sí ibòmíràn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Nàìjíríà kódà lára àwọn ìpèníjà tí orílẹ̀-èdè yìí ń kojú nìyẹn. Gẹ́gẹ́ bí àjọ International Organization for Migration ṣe ṣàlàyé ó tó 11,000 obìnrin ọmọ Nàìjíríà tí wọ́n ń kó lọ sóko ẹrú nípa gbígba agbami òkun Mediterranean ní ọdún 2016 èyí tó pọ̀ sí bó ṣe wà ní 1,454 tó wà lọ́dún 2014. Púpọ̀ nínú àwọn obìnrin náà ni wọ́n sì fipá mú láti máa ṣiṣẹ́ aṣẹ́wó. Àbọ̀ ìwádìí àjọ UNHCR kan tí wọ́n ṣe ní ọdún 2018 fi hàn pé ó tó 18,000 ọmọ Nàìjíríà tí wọ́n dé Europe nípa gbígba agbami òkun Mediterranean kọjá ní ọdún 2017. Wọ́n tún sọ sẹ́ẹ̀ láàbí wọn o. Àwọn agbésùnmọ̀mí sọná sí àgọ́ iléeṣẹ́ aṣọ́bodè Kebbi ṣekú pa òṣìṣẹ́ kan. Àwọn afurasí ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Làkúráwá tí ṣèkọlù burúkú wọn sí àgọ́ ibùba aṣọ́bodè custom ní Máje nílùú kan níjọba ìbílẹ̀ Bagudo nípínlẹ̀ Kebbi. Ẹnìkan lágbègbè náà sọ wípé àwọn aṣèkọlù náà ló ṣèkọlù sí àgọ́ iléeṣẹ́ àwọn aṣọ́bodè lóru ọjọ́ àbámẹ́ta Sátidé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dáná ìbọn ya àwọn òṣìṣẹ́ aṣọ́bodè náà. Ó ṣeni láàánú pé wọ́n ṣekú pa òṣìṣẹ́ kan ṣáájú kí àwọn aṣèkọlù náà tó sọná sí àgọ́ iléeṣẹ́ àwọn aṣọ́bodè ọ̀hún. Olùgbé ìlú kan bá àwọn akọ̀ròyìn The Punch sọ̀rọ̀. Ó ní àwọn agbésùnmọ̀mí ló ya bo àgọ́ náà tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ níṣẹ́ làwọn èèyàn sá àsálà fún ẹ̀mí ara wọn fún ààbò. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ ìjọba ìpínlẹ̀ Kebbi àti iléeṣẹ́ àjọ aṣọ́bodè kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta lórí ìṣẹ̀lẹ̀ náà. Nígbà tí wọ́n kàn sí alukoro iléeṣẹ́ aṣọ́bodè ìpínlẹ̀ Kebbi Muhammad Tajudeen fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀. Tajudeen ní bẹ́ẹ̀ ni ìkọlù náà wáyé ṣùgbọ́n dókítà nìkan ló lè fìdí rẹ̀ múlẹ̀ bóyá òṣìṣẹ́ náà kú àbí kò kú. Tí a ò bá gbàgbé a ó rántí pé àwọn aṣèkọlù ń ṣèkọlù sí ìjọba ìbílẹ̀ Bagudo lọ́sẹ̀ tó kọjá lásìkò tí wọ́n jí igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kebbi Honorable Muhammad Samaila Bagudo gbé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ asòfin náà ló padà rí òmìnira ìtúsílẹ̀ gbà kúrò nígbèkùn àwọn ajínigbé lóru ọjọ́ àbámẹ́ta Sátidé lẹ́yìn tó lo ọ̀sẹ̀ kan nígbèkùn wọn. Ọ̀dájú ọkùnrin kan rèé o ó gún ìyàwó rẹ̀ ní gùnkúgùn pa dojú ikú lásìkò aáwọ̀ èdè àìyedè àríyànjiyàn tó gbóná jẹnjẹn tó wáyé láàrin wọn nípínlẹ̀ Adamawa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti náwó gan arákùnrin kan Jeriel Clifford Peter ẹni ọdún 71 71 years fẹ̀sùn ṣíṣekúpa ìyàwó rẹ̀ Milta Jeriel ẹni ọdún 67 67 lẹ́yìn aáwọ̀ èdè àìyedè àríyànjiyàn tó gbóná jẹnjẹn tó wáyé nílé ìgbafẹ́ ilé ọtí kan èyí tó yọrí sí ìṣẹ̀lẹ̀ burúkú. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ burúkú náà ló wáyé níjọba ìbílẹ̀ Demsa lọ́jọ́ kẹfà oṣù kọkànlá ọdún 2025 nígbà tí èdè àìyedè àríyànjiyàn bẹ́ sílẹ̀ láàrin àwọn tọkọtaya náà tìbínú. Àwọn aṣojú mi kòró sọ wípé ọkọ àgbàlagbà náà ló ṣe bẹ́ẹ̀ fìbínú ṣèkọlù sí ìyàwó rẹ̀ pẹ̀lú ọ̀bẹ kan àti àáké kan tó sì ṣe bẹ́ẹ̀ gún ìyàwó rẹ̀ ọ̀hún ní gùnkúgùn pa dojú ikú lásìkò tí ó ti sáyò. Àwọn agbófinró ọlọ́pàá ẹ̀ka Demsa tí ọ̀gá ọlọ́pàá DPO léwájú rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tètè gúnlẹ̀ ságbègbè náà lẹ́yìn ìpè pàjáwìrì. Olùfarakásá náà ni wọ́n gbé dìgbàdìgbà lọ ọgbà ilé ìwòsàn ṣùgbọ́n tí wọ́n fi ìdí ikú rẹ̀ múlẹ̀ ní kòpẹ́kòpẹ́ tí wọ́n gbé dé ọgbà ilé ìwòsàn. Òkú rẹ̀ sì ti jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí fún àyẹ̀wò òkú ṣíṣe. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ṣe wí SP Sulaiman Nguroje sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti fi gbòòrò òfin gbé àfúrásì náà wọ́n sì ti rí ọ̀bẹ àti àáké tó fi ṣekú pa ìyàwó rẹ̀ gbà padà. Ẹni tó ń koro ojú sí ìṣẹ̀lẹ̀ burúkú náà kọmíṣánná ọlọ́pàá
Dankombo Maurice ṣàpèjúwe ìṣekúpani náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ burúkú tó sì bani lẹ́rù. Ó darí ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ọ̀daràn SCID ní Yola láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn àti fún ìdájọ́ tó yẹ. Bákan náà ni kọmíṣánná ọlọ́pàá tún ṣèkìlọ̀ fáwọn olùgbé ìlú tako ìjà, èdè àìyedè, àríyànjiyàn láàrin tọkọtaya, rọ àwọn tọkọtaya láti pẹ̀tù sááwọ̀ lọ́nà àlàáfíà àti bíbéèrè fún ìrànlọ́wọ́ ṣáájú kí ìjà náà tó yọrí sí ìṣẹ̀lẹ̀ burúkú náà. Kọmíṣánná ọlọ́pàá mú dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò rí dájú pé ìdájọ́ òdodo farahàn, ẹlẹ́ṣẹ̀ náà ò sì ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ lábẹ́ òfin. Èdè ayé ò ní mú wa láṣẹ Elédùà. Ìjọba àpapọ̀ jẹ́jẹ́ gbígbé ìgbésẹ̀ wíwá ojútùú ọ̀nà àbáyọ bí ìjọba ilẹ̀ UK ṣe ka àwọn ìpínlẹ̀ àríwá òkè ọya gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tó ń kojú ewu ètò ààbò tó mẹ́hẹ. Ìjọba àpapọ̀ ti mú dá àwọn ọmọ Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè míì àwọn àjèjì lójú nípa ìgbésẹ̀ ìgbìyànjú tó ń lọ lọ́wọ́ láti mú ìgbéga bá ọ̀rọ̀ ètò ààbò jákèjádò ilẹ̀ wa Nàìjíríà lẹ́yìn tí ilẹ̀ ọba UK gbé àtẹ̀jáde àmọ̀ràn ìkìlọ̀ tuntun jáde síta nípa rírìnrìn àjò lọ sáwọn ìpínlẹ̀ kan nílẹ̀ wa Nàìjíríà. Ọ́fíìsì ilẹ̀ ọba UK tó ń rí sí ọ̀rọ̀ àjèjì ìdàgbàsókè àti orílẹ̀-èdè míì Foreign, Commonwealth and Development ti gba gbogbo àwọn èèyàn lámọ̀ràn láti má ṣe gùnlé ìrìn àjò lọ sáwọn ìpínlẹ̀ bíi Borno, Yobe, Adamawa, Gombe, Katsina. Ó tọ́ka sí àwọn ìṣẹ̀lẹ̀ ìpalára ìgbésùnmọ̀mí àti ìjínigbé tó ń fojoojúmọ́ burú sí i. Bákan náà ni wọ́n ní káwọn ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì yàgò láti rìnrìn àjò lọ sáwọn ìlú nílẹ̀ wa Nàìjíríà, pàápàá jùlọ ìpínlẹ̀ Bauchi, Kaduna, Kano, Kebbi, Jigawa, Sokoto, Niger, Kogi, Plateau, Taraba àti àwọn ẹkùn kan lólú ìlú ilẹ̀ wa l'Àbújá. Wọ́n kìlọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìpalára ọ̀daràn tó ń ṣẹlẹ̀ níbẹ̀ àti ohun tó fojú wọn hàn dé tó ń sọ̀rọ̀ nípa ìdojúkọ Nàìjíríà bíi gígùnlé ìwọ́de oríṣiríṣi, èyí tó ń ṣàfihàn pé ilẹ̀ wa Nàìjíríà ń dojúkọ ètò ààbò tó mẹ́hẹ. Àmọ́ ẹni tó bá àwọn akọ̀ròyìn Punch sọ̀rọ̀ lọ́jọ́ àbámẹ́ta Sátidé, mínísítà fétò ìròyìn àti ìlanilọ́yẹ̀ nílẹ̀ wa Mohammed Idris sọ wípé ìjọba mọ̀ nípa àwọn ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tó ń dojúkọ àwọn apá ẹkùn orílẹ̀-èdè. Ìjọba sì ti ń gbé ìgbésẹ̀ ìgbìyànjú láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà náà àti láti lè jẹ́ kí ètò ààbò ní gbogbo apá ẹkùn ilẹ̀ wa Nàìjíríà gbópọn sí i fún àwọn aráàlú àti àwọn àjèjì. Mínísítà fi kún pé Ààrẹ Bọ́lá Tinubu ti mú àtúnṣe àtúntò bá ipò àwọn ọ̀gá àgbà lẹ́ka iléeṣẹ́ elétò ààbò àti nípa nínáwó sí àwọn ohun èlò ìjagun iléeṣẹ́ ológun àti ọ̀nà láti lè jẹ́ kí iṣẹ́ ìtọpinpin ààbò rọrùn. Idris sọ wípé ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ yóò di ohun ìgbàgbé. Wọ́n fi ń dá àwọn aráàlú lójú pé àwọn ń rí dájú láti mú kí ètò ààbò gbópọn sí i láwọn ìlú àti ìgbèríko. Ó ní gbogbo àwọn ọmọ ilẹ̀ àjèjì tó wà nílẹ̀ wa Nàìjíríà ní ààbò wọn dájú bí ìjọba ṣe ń wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Gombe tako ìkìlọ̀ ìjọba ilẹ̀ ọba UK. Ó ṣàpèjúwe ìpín sí ìsọ̀rí náà gẹ́gẹ́ bí aláìnídìí àti àìṣòdodo. Ọ̀gá àgbà fétò ìròyìn nílé ìjọba Gombe Ismaila Masili sọ wípé ìpínlẹ̀ àwọn sì wà lára àwọn ìpínlẹ̀ tó ní ààbò àti àlàáfíà jùlọ lórílẹ̀-èdè pẹ̀lú àìsí àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí, wàhálà rògbòdìyàn nínú ìlú tàbí ìkọlù àwọn agbébọn láwọn ọdún díẹ̀ sẹ́yìn. Misili ní káwọn sọ òtítọ́, àwọn ìpínlẹ̀ tí wọ́n ka ìpínlẹ̀ àwọn mọ́ kì í ṣe òdodo. Wọ́n ní ojú gbà wọ́n tì fún wọn nípa bí ilẹ̀ ọba UK ṣe ka ìpínlẹ̀ àwọn mọ́ àwọn ìpínlẹ̀ tó ń dojúkọ ètò ààbò tó mẹ́hẹ. Ó fi kún pé ìpínlẹ̀ Gombe jẹ́ ìpínlẹ̀ tó ní àlàáfíà jùlọ lórílẹ̀-èdè. Ó ní àwọn àjọ ńlá àti àwọn àjọ elétò ààbò ti juwọ́ káre sí ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tó ní àlàáfíà tó dúró re nílẹ̀ wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí Misili ṣe wí, ìjọba ìpínlẹ̀ náà ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn àjọ elétò ààbò láti rí dájú pé dídáàbòbò ẹ̀mí àti dúkìá ń tẹ̀síwájú nípínlẹ̀ náà. Ó pe ìkìlọ̀ àmọ̀ràn ilẹ̀ ọba UK náà níjà. Ó ní ìpínlẹ̀ àwọn kò tí ì nírìírí ìdojúkọ ètò ààbò tó mẹ́hẹ láti máa gbé irúfẹ́ ìkìlọ̀ bẹ́ẹ̀ jáde síta. Ó rọ àwọn aráàlú àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ lágbàáyé láti dá àmọ̀ràn ilẹ̀ ọba UK nù bí omi ìsanwó. Ó tẹnumọ́ pé Gombe sì wà lálàáfíà, ààbò wà níbẹ̀, ó sì wà ní ṣíṣí sílẹ̀ fún àwọn èèyàn láti wá dókòwò àti fún ìdàgbàsókè. Lápá ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Kano bákan náà, àwọn náà ṣàpèjúwe ìkìlọ̀ àmọ̀ràn ilẹ̀ ọba UK nípa ìpínlẹ̀ Kano gẹ́gẹ́ bí àìṣẹ̀ṣẹ̀ máa sọ.
ó ní kò yẹ kó dá awuyewuye sílẹ̀. ọ̀gá àgbà fétò ìròyìn fún gómìnà Mustapha Muhammad sọ pé ìjọba ń gbé ìgbésẹ̀ láti yanjú ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ lẹ́kùn náà. láwọn agbègbè tó ń fara káásá àìsí ètò ààbò, iléeṣẹ́ ológun àti àwọn àjọ elétò ààbò ti ń ṣiṣẹ́ papọ̀ láìka rẹ̀ láti paná ìdúnkokò ìkọlù àwọn agbébọn. bákan náà, ìjọba ìpínlẹ̀ Borno sọ wípé ìyàtọ̀ tó múnádóko ti wà nípa ọ̀rọ̀ ipò ètò ààbò ìpínlẹ̀ náà, tọ́ka sí àlàáfíà tí àwọn olùgbé ìlú ń jẹ mọ̀kúndùn rẹ̀ ju ti àwọn tó wà l'Àbújá lólú ìlú ilẹ̀ wa lọ. nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí fóònù pẹ̀lú àwọn akọ̀ròyìn lọ́jọ́ àìkú Sunday, olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà Babagana Zulum lórí ọ̀rọ̀ ètò ààbò, ọ̀gágun fẹ̀yìntì Abdullahi Isaac, ó sọ wípé nígbà tí ìjọba ìpínlẹ̀ kò ṣetán láti fèsì fún ìjọba UK, ó ṣe pàtàkì láti tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ náà pé ìgbésẹ̀ ń lọ ní ràbájì gan láti ṣàmúlò gbogbo ọ̀nà láti fòpin sí ètò ààbò tó mẹ́hẹ. ó sọ wípé ó jẹ́ ohun tó kọ ìjọba ìpínlẹ̀ náà lóminú pé ìjọba ilẹ̀ UK ṣèkìlọ̀ nípa rírìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Borno, ṣùgbọ́n ó ní gbogbo wa la mọ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. òun lè sọ fún àwọn aráàlú pé ààbò wà ní Maiduguri ju olú ìlú ilẹ̀ wa Àbújá lọ nípa ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ yìí. ní ti apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tó fi mọ́ Èkó, ìjọba ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ìwà ipá gẹ́gẹ́ bí ìjínigbé, jíjá oko gbà àti ìdigunjalè gẹ́gẹ́ bí ohun tó sábà máa ń ṣẹlẹ̀ láwọn ìlú jù. wọ́n gba àwọn arìnrìn-àjò lámọ̀ràn láti ṣọ́ra kíyèsára tí wọ́n bá rìnrìn àjò lọ sí ìlú Èkó, pàápàá jùlọ àwọn tó wà ní mainland, kí wọ́n sì ṣọ́ra rírìn káàkiri lálẹ́. Àràfá ọdún tó ń bọ̀, àjọlọ gbogbo wa ni o, pẹ̀lú bí àjọ alálàájì ṣe kéde àdínkù owó ìrìn àjò lọ sí Mẹ́kà lọ́dún tó ń bọ̀. lẹ́yìn oṣù kan tí ìjọba àpapọ̀ Nàìjíríà pè fún àdínkù owó tí àwọn èèyàn ń san fún lílọ sí Mẹ́kà láti Nàìjíríà, àjọ NICON tó ń rí sí ìrìn àjò lọ sí Saudi Arabia ti mú àdínkù bá iye owó náà báyìí. nínú àtẹ̀jáde kan tí wọ́n ti kéde àdínkù owó náà ṣàlàyé pé ìgbésẹ̀ ọ̀hún wáyé lẹ́yìn tí igbákejì ààrẹ Kasim Shettima pè fún àdínkù owó hajj láti 8.7 million naira tí àwọn arìnrìn-àjò láti apá gúúsù ń san tẹ́lẹ̀ àti 8 million naira tí àwọn èèyàn apá àríwá ń san. àjọ NICON ọ̀hún tó kéde pé àdínkù náà yóò mú kí owó tí iye rẹ̀ tó 792,943 naira kúrò lára iye tí wọn yóò san fún ìrìn àjò hajj ní ọdún 2026. wọ́n ní èyí yóò sì tún ní í ṣe pẹ̀lú àsìkò tí wọ́n bá ń gbéra láti ilẹ̀ yìí lọ sí Saudi. àtẹ̀jáde náà jẹ́ kí ó di mímọ̀ pé àdínkù tó pọ̀ jù wáyé fún àwọn arìnrìn-àjò láti apá gúúsù, níbi tí wọ́n ti dín owó náà kù pẹ̀lú 792,943 naira. owó tí wọn yóò san báyìí ní 7,991,141 dípò 8,784,085 naira tí wọ́n ń san tẹ́lẹ̀. àwọn arìnrìn-àjò láti apá àríwá yóò rí àdínkù 760,915 naira nínú owó tí wọ́n san tẹ́lẹ̀. owó tí wọn yóò san báyìí ní 7,696,769 naira. fún ìpínlẹ̀ Borno àti Adamawa tí owó wọn kéré jù ní Nàìjíríà, iye tuntun tí wọn yóò san báyìí ní 7,579,020 naira. gbèdéke ọjọ́ tí àǹfààní yìí yóò kásẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí NICON ṣe wí, ó ṣe pàtàkì fún àwọn arìnrìn-àjò tó fẹ́ jẹ àǹfààní àdínkù náà sanwó háàjì wọn ó pẹ́ jù ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2025 yìí. ọjọ́ yìí sì ṣe pàtàkì púpọ̀ láti lè parí àwọn ètò gbogbo kí wọ́n sì tún lè fi àsìkò náà gba ààyè sílẹ̀ fún àwọn alálàájì tó fẹ́ lọ ní 2026. lẹ́yìn ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2025 kò ní sí àǹfààní láti san owó hajj fún ọdún 2026 mọ́ bí NICON ṣe kéde rẹ̀. ìrètí wà pé gbogbo mùsùlùmí ilẹ̀ Nàìjíríà tó fẹ́ ṣe hajj ní ọdún 2026 ni yóò tẹ́wọ́ gba àdínkù náà, èyí tí yóò mú ìrìn àjò náà rọrùn fún wọn ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. nínú oṣù kẹwàá ní ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ pé kí àjọ NICON dín owó tí àwọn arìnrìn-àjò yóò san fún hajj ọdún 2026 kù. ìkéde náà wáyé lẹ́yìn tí NICON kéde owó tí àwọn arìnrìn-àjò yóò san fún iṣẹ́ hajj lọ́dún tó ń bọ̀. igbákejì olórí òṣìṣẹ́ níléeṣẹ́ ààrẹ Ibrahim Adejia ló kéde nígbà náà pé ààrẹ Tinubu ti pàṣẹ pé kí NICON wá ọ̀nà tí yóò fi já owó Mẹ́kà náà wá sílẹ̀. gẹ́gẹ́ bí àjọ NICON ṣe kéde nígbà náà ni pé Maiduguri Yola
Yobe, Borno, Adamawa, Taraba yóò san 8,318,336 naira nígbà tí àwọn èèyàn ìpínlẹ̀ Àríwá yóò san 8,244,813 naira tí àwọn ti gúúsù yóò sì san 8,561,013 naira. Ọ̀gbẹ́ni Adéjà sọ pé Tinubu sọ pé bí owó náà bá ṣe dínkù sí ni yóò jẹ́ kí ọ̀pọ̀ mùsùlùmí lè ṣe hajj. Tẹ́ ò bá gbàgbé nínú oṣù kẹwàá ọdún 2025 yìí ní ìjọba Saudi kéde pé àdínkù yóò bá iye ọmọ Nàìjíríà tí yóò ṣe hajj ní ọdún 2026. Àlàyé tí àjọ NICON ṣe nígbà náà ni pé àdínkù ti bá iye èèyàn tí yóò wọ Saudi fún hajj lọ́dún tó ń bọ̀ láti dènà ohun tó ṣẹlẹ̀ ní ọdún 2025 yìí. Ohun tó ṣẹlẹ̀ bí wọ́n ṣe wí ni pé àwọn arìnrìn-àjò Nàìjíríà kò bá ìjọba rìn lọ sí Saudi bí wọ́n ṣe fi ààyè púpọ̀ sílẹ̀ fún wọn tó. NICON sọ pé ààyè tí iye rẹ̀ jẹ́ 52,544 ni wọ́n fi sílẹ̀ fáwọn ọmọ Nàìjíríà fún iṣẹ́ hajj ọdún 2025 tí yóò bá ìjọba ìpínlẹ̀ wọn lọ. Àmọ́ ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ pé èèyàn 41,218 péré ló bá ìjọba ìpínlẹ̀ wọn lọ sí Saudi. Àwọn alálàájì ẹgbẹ̀rún 18 18,000 sì bá iléeṣẹ́ aládàáni rin ìrìn àjò náà bí NICON ṣe sọ. Èyí ló mú àpapọ̀ arìnrìn-àjò lọ sí Saudi ní 2025 jẹ́ 59,128 tí ààyè 35,872 sì wà nílẹ̀ láì jẹ́ pé ẹnikẹ́ni lò ó bí iléeṣẹ́ tó ń pín fún hajj àti umura ṣe pín. Ṣùgbọ́n ní báyìí tí àdínkù ti bá iye owó tí àwọn arìnrìn-àjò yóò san fún hajj, ìrètí wà pé àwọn mùsùlùmí tó ń gbèrò láti lọ sí Mecca lọ́dún tó ń bọ̀ yóò lo àǹfààní náà láti lè lọ. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni àwọn akẹ́kọ̀ọ́ lu olùkọ́ kan pa ní ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n ń gbé kiri? Ní nǹkan bí ọjọ́ méjì sẹ́yìn báyìí ní ìròyìn ọ̀hún gba orí ìkànnì ayélujára pé àwọn akẹ́kọ̀ọ́ kan ní ilé ẹ̀kọ́ Sọ̀hún High School tó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Àríwá Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ lù ọ̀kan lára olùkọ́ wọn ọ̀gbẹ́ni Fatai Adégòkè títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Àtẹ̀jáde kan tí ẹgbẹ́ àwọn olùkọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, Nigeria Union of Teachers NUT ẹ̀ka ìlú Ògbómọ̀ṣọ́ fi sórí ayélujára sọ pé pẹ̀lú ọgbẹ́ ọkàn ni àwọn fi ń kẹ́dùn ikú ọ̀gbẹ́ni Adégòkè tó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn táwọn akẹ́kọ̀ọ́ kan lù ú bí ejò àìjẹ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde, wọ́n ní pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni àwọn fi kẹ́dùn ikú ọ̀gbẹ́ni Adégòkè Fatai tó pàdánù ẹ̀mí rẹ̀ náà lẹ́yìn táwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ rẹ̀ náà lù ú nígbà tó ń bá wọn wí láti yé ta tẹ́tẹ́ lásìkò ìkẹ́kọ̀ọ́. Àtẹ̀jáde náà ni wọ́n fi ń ké pe àwọn àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ àti gbogbo èèyàn lápapọ̀ láti dìde sí ọ̀rọ̀ náà kí wọ́n sì rí dájú pé àwọn akẹ́kọ̀ọ́ tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà fojú winá òfin. Àtẹ̀jáde náà ló ti wá dá onírúurú awuyewuye sílẹ̀ lórí ayélujára tí àwọn èèyàn sì ń pè fún ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ìròyìn Ògbómọ̀ṣọ́ Insight nínú ìròyìn kan tí wọ́n fi léde lọ́jọ́rú Wednesday ọjọ́ 6 oṣù kọkànlá sọ pé àwọn bá olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ Sọ̀hún High School Adéyínká Àjàyí sọ̀rọ̀ láti fìdí ohun tó ṣẹlẹ̀ gan-an ní pàtó múlẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà Àjàyí ṣe ṣàlàyé, ó ní pé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ni òun di olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ náà tó sì jẹ́ pé láti ìgbà tí òun ti di ọ̀gá ilé ẹ̀kọ́ náà ní ọ̀gbẹ́ni Adégòkè tí máa ń lọ sí ilé ìwòsàn ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ láti lọ ṣàyẹ̀wò ara rẹ̀. Ó ní ṣáájú ni wọ́n ti sọ fún òun pé Adégòkè ti fi ìgbà kan rí ní ìjàmbá ọkọ̀ tó lágbára èyí tó jẹ́ pé gbogbo èèyàn tó wà nínú ọkọ̀ náà ló pàdánù ẹ̀mí wọn àyàfi òun nìkan. Wọ́n ní láti ìgbà náà ló ti ní egbò lápá àti ẹsẹ̀ èyí tí ó dàbí pé kò jiná tán tí ó sì ń tọ́jú. Lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé láìpẹ́ tí wọ́n ló dàbí pé ń ló ṣokùnfà ikú olùkọ́ náà, Àjàyí sọ pé Adégòkè ń rìn káàkiri ilé ẹ̀kọ́ lọ́jọ́ burúkú èṣù gbomimu náà tó sì rí àwọn akẹ́kọ̀ọ́ kan níbi tí wọ́n ti ń ta káàdì nínú yàrá ìkẹ́kọ̀ọ́ tí wọn kò lò mọ́. Bó ṣe rí wọn ló pariwo mọ́ wọn tó sì ní kí gbogbo wọn jáde wá bá òun. Ó ní Adégòkè kì í ṣe olùkọ́ tó sábà máa na akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ó dàbí pé nǹkan tí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe dùn púpọ̀ tó sì gbìyànjú láti nà wọ́n. Níbi tó ti ń nà wọ́n ló ti gbìyànjú àti fi ẹ̀yìn ọwọ́
gbá ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tí ìyẹn sì yẹ̀bá fún ọwọ́ rẹ̀. Ó dàbí pé ibi ọwọ́ tó ń dùn tẹ́lẹ̀ ni ó ń gbìyànjú àti fi gba akẹ́kọ̀ọ́ yìí, torí ńṣe ni ọwọ́ náà yẹ̀ léjìká tó sì gba ilé ìwòsàn lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n dá dúró fún ọ̀pọ̀ ìgbà ní ilé ìwòsàn náà ní ibi tí wọ́n ti bá tún ọwọ́ náà tò. Ọ̀gá ilé ìwé tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀, Àjàyí sọ pé nígbà tí òun gbọ́ ni òun gbà nímọ̀ràn pé kó lọ sí ilé ìwòsàn Bowen University Teaching Hospital BUT ní Ògbómọ̀ṣọ́ láti bá a tọ́jú rẹ̀ dáadáa. Ó ní báyìí ni wọ́n gba ilé ìwòsàn BUT náà lọ. Ibẹ̀ ni dókítà kan sì ti sọ fún wọn pé Adégòkè ti ní àìsàn jẹjẹrẹ inú egungun tó sì ti ń ṣàkóbá fáwọn sẹ́ẹ̀lì ara rẹ̀ kan. Wọ́n ní dókítà náà sọ wípé ó ṣeé ṣe kí ó má yè kódà bí wọ́n bá ṣe iṣẹ́ abẹ láti pààrọ̀ àwọn egungun ara rẹ̀. Ọ̀gá ilé ìwé náà Àjàyí ní bí ọ̀rọ̀ ṣe jẹ́ lòun sọ yẹn, kì í ṣe pé àwọn akẹ́kọ̀ọ́ ló lù ú tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀, ẹni tí í ṣe alága ẹgbẹ́ olùkọ́ l'Ógbómọ̀ṣọ́, arábìnrin Bínúyọ̀ Fọláṣadé Adédoyin náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà kì í ṣe pé àwọn akẹ́kọ̀ọ́ ló lu olùkọ́ náà tó fi jáde láyé. Ó ní ìṣẹ̀lẹ̀ tó wáyé nígbà tó fẹ́ lu àwọn akẹ́kọ̀ọ́ náà kàn jẹ́ sábàbí ni, àti pé kò ní ohunkóhun ṣe nípa ikú rẹ̀. Kí Ọlọ́run ó bá wa fi ọ̀run kẹ́, kí ó ṣe ikú ní ìsinmi fún un. Àṣírí ọ̀rọ̀ rẹ̀ o. Àwọn ohun tó yẹ kí o mọ̀ nípa bí Chukwuma Soludo tún ṣe wọlé gómìnà ìpínlẹ̀ Anambra lẹ́ẹ̀kejì. Gómìnà Chukwuma Charles Soludo ti kúrò ní ẹni tí à ń ṣẹ̀ṣẹ̀ ń júwe rẹ̀ lágbo òṣèlú Nàìjíríà lásìkò yìí, bó tilẹ̀ jẹ́ pé òṣèlú kọ́ ló fi bẹ̀rẹ̀ ìrìn àjò ìdánimọ̀ rẹ̀ tó jẹ́ pé onímọ̀ nípa ọrọ̀ ajé ni. Àmọ́ ní báyìí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Anambra ọ̀hún tún ni àjọ INEC tún kéde gẹ́gẹ́ bí gómìnà kẹfà tí ìlú dìbò yàn nípínlẹ̀ náà. Orúkọ Chukwuma Soludo ló tún gbilẹ̀ sí i pẹ̀lú bó ṣe fi ẹ̀yìn àwọn olùdíje lẹ́gbẹ́ òṣèlú bíi APC, PDP, Labour àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ janlẹ̀ nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ náà tó wáyé lọ́jọ́ àbámẹ́ta Sátidé tí ó kọjá. Ọmọ ẹgbẹ́ òṣèlú APGA ni Soludo jẹ́. Òun nìkan náà sì ni ẹgbẹ́ òṣèlú APGA fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje lásìkò ìdìbò abẹ́lé ẹgbẹ́ náà. Ọjọ́ 28 oṣù keje ọdún 1960 ni wọ́n bí Chukwuma Charles Soludo ní Usuofia níjọba ìbílẹ̀ Agwata nípínlẹ̀ Anambra. Ọ̀mọ̀wé tó gba oyè ìpele àkọ́kọ́ first class nínú ìmọ̀ nípa ọrọ̀ ajé ni ní University of Nigeria, Nsukka. Yunifásítì yìí kan náà ló ti gba àmì ẹ̀yẹ ọ̀mọ̀wé, òun náà ló sì gba àmì ẹ̀yẹ akẹ́kọ̀ọ́ tó pèrègede jùlọ. Ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ nípa ọrọ̀ ajé ni Charles Soludo. Kó tó wọnú òṣèlú, Chukwuma Soludo jẹ́ onímọ̀ nípa ọrọ̀ ajé àti òṣìṣẹ́ báńkì. Ó sì di gómìnà báńkì àgbà ilẹ̀ wa CBN pẹ̀lú. Bákan náà ló ti di ipò alága ìgbìmọ̀ báńkì àpapọ̀ ilẹ̀ wa mú rí. Charles Soludo tí fìgbà kan rí jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ lásìkò ìṣèjọba rẹ̀ ní ọdún 2003. Bẹ́ẹ̀ náà ló tún jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ olùdámọ̀ràn fún ààrẹ Muhammadu Buhari. Ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ nípa ọrọ̀ ajé ni Soludo ní àwọn yunifásítì bíi University of Nigeria, Nsukka, University of Cambridge, Brookings Institution, University of Warwick àti University of Oxford. Ọ̀jọ̀gbọ́n alábẹ̀wò tún ni ní Swarthmore College, USA. Gómìnà Charles Soludo ní ìyàwó, Nóyè Soludo ní ìyàwó rẹ̀ ń jẹ́, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n máa ń ní àkíkà ọmọ fún ọlọ́mọ, àmọ́ ọmọ 6 ni Ọlọ́run fi jíǹkí rẹ̀. Ní ọdún 2009, Chukwuma Soludo kéde pé òun fẹ́ di gómìnà ìpínlẹ̀ Anambra lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP, ṣùgbọ́n èrò rẹ̀ ìgbà náà kò wá sí ìmúṣẹ. Ó sì gbà tó ọdún 12 kó tó bọ́ sí fún un. Ní ọdún 2010 tó díje ló pàdánù ipò náà sọ́wọ́ Peter Obi tí í ṣe gómìnà Anambra nígbà náà. Ní 2013 ní Soludo kúrò nínú PDP, ó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APGA, All Progressive Grand Alliance. Ṣùgbọ́n ìgbìmọ̀ aláyẹ̀wò APGA kò tún gbà á wọlé lọ́dún náà, èyí kò sì fi ààyè gbà láti lè díje. Nígbà tó di 2021 ní kádàrá ṣe é lóore, Charles Soludo wọlé ìbò bíi gómìnà Anambra lábẹ́ APGA tó ń bá bọ̀. Látìgbà náà ló sì ti wà nínú ẹgbẹ́ ọ̀hún. Oṣù kẹta ọdún 2022 ní sáà àkọ́kọ́ Charles Soludo bẹ̀rẹ̀ bíi gómìnà ìpínlẹ̀ Anambra. Nígbà náà ló gba ipò ọ̀hún lọ́wọ́
Willie Obiano tó wà níbẹ̀ tẹ́lẹ̀. Ní báyìí Charles Soludo ni yóò tún máa tẹ̀síwájú bíi gómìnà Anambra fún ọdún 4 mìíràn lẹ́yìn tó ti fi ẹ̀yìn olùdíje 15 janlẹ̀ nínú ìdìbò ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún 2025 yìí. Òun nìkan sì ni gómìnà tó yege lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APGA. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.